Tí iná ò bá tán láṣọ, pẹ́jẹ́ kì í tán léèékánná. Òun lọ̀rọ̀ Ọjájá àti Palace. In as much pé àwọn túláàsì àwọn tó ń jẹ́ kí kábíyèsí rí mímí láàfin, ó di dandan. Wọ́n yìí máa tún máa sọ sí títí tí kábíyèsí máa ṣe nǹkan tó wà needful. Nítorí pé kábíyèsí bó ṣe wà yẹn, Ọlọ́run ló máa yọ kábíyèsí. Oríṣiríṣi tá à ń gbọ́ láàfin, a máa gbọ́ bíi pé ṣó rí bẹ́ẹ̀ ṣá àbí kò rí bẹ́ẹ̀. Wọ́n ló kúkú rí bẹ́ẹ̀ because kábíyèsí ni wọ́n jẹ́ kí gbogbo nǹkan yẹn rí bẹ́ẹ̀ yẹn fáwọn. Nígbà tó jẹ́ pé wọ́n ní àfọwọ́fà kábíyèsí ló fà á tó lọ kó dídí ìyàwó méje sí ààfin. Láàárín ọdún kan, yóò máa fẹ́, ó ti fẹ́ ìyàwó méje léra. Wọ́n ní almost every month ló gbé wọn níyàwó nígbà yẹn. Ṣùgbọ́n sìn, a mọ bí kábíyèsí ṣe fẹ́ ṣe wọ́n nígbà tó jẹ́ pé every month ló gbé wọn wá. Every month dẹ̀ ni wọ́n ṣe wọlé. Oríṣiríṣi la gbọ́. Wọ́n nígbà tí Naomi wà níbẹ̀, wọ́n ti ń wọlé kọ̀ọ̀kan, wọ́n ò jáde. Nígbà tí Naomi wọ́n ti parí iṣẹ́ wọn, àwọn ìkà, àwọn NRC, kí Naomi tó jáde. Ó ga jù. Gbogbo yẹn tí Naomi fi jáde, àṣé wọ́n ń ṣe oríṣiríṣi. Imagine nǹkan tó ju Naomi rí kò ṣe é fẹ́nu sọ. Bọ́kàn ṣe lọ báyìí, nǹkan tí marriage yẹn ṣe yá kábíyèsí láti kó wọn wọlé nìyẹn. Láti sọ, ṣé pé bóyá kí ni. Ó dà pé every month tó bá ti ṣe wedding area yẹn, tó bá ti fẹ́ ilé, announce wọ́n ti fẹ́ ìyàwó, ó wá another one. Torí ó dàbí pé wọ́n ti wà láàfin. Ó dàbí wọ́n ti wà láàfin. Kábíyèsí ti kó wọn wọlé. Wọ́n ní Naomi fi ṣẹ̀ṣá jáde. Wọ́n ní kábíyèsí gan bí inú wọn dùn gbogbo ìgbà yẹn. Ó máa fẹ́ wọn. Naomi mọ̀ pé yes, kò sí ni. Obìnrin tó bá kọ ni ìyàwó lèèyàn fẹ́ pẹ̀lú ẹ̀. Wọ́n máa ń fẹ́ di. Kábíyèsí ò dẹ̀ wá mọ̀ pé ọmọdé ló ń ṣe Naomi. Dídẹ̀ ṣe ọmọdé náà, nǹkan tó dé ló ní kan á wò ó. Nísìnyí tí gbogbo àkàrà ti tú sípò, tí everybody ti mọ̀ pé ṣé kìí ṣe lásán ni. Ó ga. Naomi ó kó ogun àjàyè. Now, ó ṣe kékeré. Wọ́n ti wá rí kábíyèsí tán, àwọn olórí yẹn. Òun ló fà á tí ó jẹ́ pé kábíyèsí a máa bá ìyàwó ẹ̀ wí, kí èèyàn máa bá ìyàwó èèyàn wí. Ó tún bá ìyàwó tá a ti ẹ̀ ń sọ pé ìyàwó yẹn á lé ní àpọ́nlé ni mọ́là. Awùsá làwùsá ń jẹ. Wọ́n ní ìyàwó. Báwo ló ṣe jẹ́ ìyàwó? Ìyàwó tó ti ilé ọkọ kìíní bọ́ sí ilé kejì láti ìgbà yẹn. Ó ti tà, ó ti rà. Wọ́n ní ìyàwó. Queen Naomi ta mọ̀ tó ló jẹ́ ìyàwó nínú gbogbo àwọn méjèèjì tí kábíyèsí fẹ́. Lórí gbogbo wọn ti marry. Elizabeth la gbọ́ pé ìyẹn náà ti marry. Bẹ́ẹ̀ ni kò dẹ̀ tí bímọ rí. Kò dẹ̀ tí marry rí. Àwọn tó ń ti kábíyèsí lẹ́yìn, wọ́n ní kó fẹ́ 100, tó bá wọn kó fẹ́ accountable. Torí wọ́n ní ìran ọba ló máa ń kó ìyàwó jọ. Ṣé ìran ọba tó dẹ̀ ń kó ìyàwó jọ, ṣé bọ́n ṣe ń fún kábíyèsí Ọjájá ní problem ní àwọn ọba tó kù? Ìyàwó àwọn ọba tó kù tí tó ń fẹ́ ọkọ tiwọn ní rest of mind. Ẹ̀yin náà wò báyìí náà pé kábíyèsí gbọ́ sókè fún Mariam létí. Mariam náà gbọ́ sókè fẹ́ fún létí. Ó fẹ́ fọ́ kábíyèsí náà létí padà. Bọ́nà tí ń gbọ́rú ẹ̀. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ pé kábíyèsí ó máa ń lé àwọn tó máa dúró tì. Wọ́n ní inú àwọn gáàdì ló mú kábíyèsí dání. Lọ́ mú ọwọ́ Mariam lọ́wọ́ sókè pé ó fẹ́ ṣe kí ni ká má rí.
kábíyèsí gba etí ẹ̀, ìwọ náà fẹ́ gba etí ẹ̀. Ṣé ẹ mọ̀ pé kò ṣe é sọ gbogbo èyí tá à ń gbọ́ a máa ń gbọ́ ìwọ̀n ọ̀rọ̀ tó ju bẹ́ẹ̀ yẹn lọ bẹ́ẹ̀ tí kí ni ká ti gbọ́ ká máa sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn jáde bẹ̀tẹ́lì bí lè ṣe lu síta táwọn èèyàn fẹ́ ń gbé wọ́n ní tí wọ́n gbé kó fọ́ ọwọ́ yẹn kan wọ̀ kábíyèsí kó kan etí kábíyèsí ẹ mọ̀ pé kì í ṣe ìta àsọ yẹn ló yẹ ká máa sọ ìta dúpẹ́ pé ọpẹ́lọpẹ́ Ọlọ́run pé gáàdì wà ń bẹ̀ ó wọ́n ọwọ́ Mariam pé àgbérò tó bá dán òwò dán tán wọ́n ní kí ló fà á pé kábíyèsí ó gba gbogbo nǹkan tó fún Mariam wọ́n ní ilẹ̀ tó fún Mariam láti ní táìmù tí lọ́fíjántìsì yẹn ń dùn mọ́ wọn àmọ́ fún ẹ nílé mo fún wọn níbẹ̀ tí ṣàìdédé náà sọ pé kábíyèsí gbà padà lánàá ó sọ pé òun dènà àti pé láyé òun ò fún wọn wọ́n ti gbà wọ́n nígbà tó dẹ̀ gbà pé ṣe ló gbé fún Naomi àwa ní kí ni ìtumọ̀ gbogbo ọ̀rọ̀ atótónu yìí kí ni ìtumọ̀ wọ́n bá ní lánàá ṣe ni Mariam ó gbé ìbọn wọn ló tún gbé ìbọn tó ń lé Naomi ó ń dè kiri gbogbo kẹ́ni pé òun máa pa wọ́n ló ṣe yẹn tán lánàá ó tún dè ní ó tún gbé bọ̀ ó ní èní lè ní jẹ́ òní dọ̀la pé kí ló fi ìbọn lé ìyàwó wọn kiri wọ́n sọ èyí tí ìwà táṣìlì ṣe ń jọ kẹ́ni ó tún mú ìbọn lé ní lánàá àti èní wọ́n ṣe ló ń lé Naomi pẹ̀lú ìbọn kiri ní ààfin lẹ́yìn tán ti ṣe tàkọ́kọ́ tí wọ́n fi lọ tí kábíyèsí fi lọ mú ìyàwó ẹ̀ padà tó fi lé kúrò tó fi lọ sáàkù rẹ̀ wọ́n ní ṣe ní ṣàìdédé ló tún lọ gbé ìbọn tó tún lé Naomi kiri ìyẹn Mariam pẹ̀lú ìbọn wọ́n ní nǹkan tó fà á nìyẹn tí kábíyèsí wà ní ó ń lé ìyàwó òun pẹ̀lú ìbọn pé how dare you kí ni ìtumọ̀ yẹn pé before you know it ó là á ní 40 olóyè ló pariwo ló bá tún gbọ́ sókè tó dúró fẹ́ lọ la kábíyèsí ní etí padà wọ́n ní nǹkan tí Mariam ṣe láàfin ó ju iyanrìn Òkun lọ pé kábíyèsí wọn àti kábíyèsí pé wọ́n ní tẹ́ bá dé ààfin lẹ́ni kó dàbí bí ìgbà tí ọ̀fọ̀ ṣe ọ̀tá palace wọ́n bá ní pé ibẹ̀ dàbí yánpọ̀ yánrin pọ̀ ń bẹ̀ lẹ́ni wọ́n ní Mariam bí kò ṣe kọ̀ pé Mariam ti dáràn wọ́n ní tẹ́ bá ń gbọ́ pé èèyàn dáràn pé Mariam dáràn kábíyèsí ní ó yá ení ní kò ní dọ̀la ó yá ìgbẹ́ là ń fẹ́ wẹ̀ ẹ̀sìn kò jọ wá lójú torí tó wá ní kán lọ léèní ẹ̀ tún máa gbúrò wọn láàfin lọ́la tẹ́ bá ní kán lọ lọ́la wọ́n tún máa gbúrò wọn ní ààfin ní èyí tó ń tẹ̀lé kí ni ká ti sọ eléyìí sí ṣé ẹ rí gbogbo nǹkan tí ó fẹ́ jáde nínú ọ̀rọ̀ yìí ni pé tí kábíyèsí ò bá ti ṣe nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ Ọlọ́run yẹn kó máa lọ bẹ́ẹ̀ lọ torí ìsídà kí àwọn pípù yẹn kan bára wọn débì kan ìsídà kan tún ṣera wọn léṣe ìkọ́ṣá àṣẹlẹ̀ ẹ̀yìn èèyàn mi ẹ jẹ́ ká máa gba àdúrà fún kábíyèsí kí kábíyèsí kó lè wá kàn ṣe ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ̀yin èèyàn wa ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ̀yin èèyàn wa ẹ bá share kí bá like kí ẹ bá fi tó kù sí comment section ṣé léyìí ga àbí ó ga ẹ bá sọ sí comment section èyí tá a gbọ́ tí kábíyèsí fọ́ Mariam létí tí Mariam náà fẹ́ fọ́ tiẹ̀ náà padà wọ́n ní ìlú tí ò bá sófin ní ẹ̀ṣẹ̀ ò sí ẹ bá gbà yíyẹ̀ wò ẹ bá fi tó kù sí comment section tó rọ́ yà mí lẹ́nu mo ṣe ní kí n pè wá fi tí gbọ́ àwọn èèyàn mi tí wọ́n ní làákàyè tó ń gbọ́rọ̀ bóyá bí tẹ́ ti gbọ́ rí ẹ bá mi sọ sínú comment section ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sọ àwọn Ọlọ́run adájú lórí wa Jésù Olúwa wa àmín.